ìrìn àjò. Daddy. Let's watch this video so that I have some 1 or 2 things to tell you. Yorùbá ló láṣà, Yorùbá ló ní èdè. Ẹ káàbọ̀ padà sí orí ètò tiwa, ètò tí òwe àti àlọ́ àpamọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹyẹ méjì mi ò kì í jàṣà. Orúkọ tèmi ni Omidọ́fin Ìfọlúwa láti iléeṣẹ́ Ìwúre Palace. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Modunjọ Herbal Drink tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò wa àti Dr. Prince Ọlámilékan Olówu tí wọ́n jẹ́ olùdarí iléeṣẹ́ Ìwúre Palace. Lénìí mo wá pẹ̀lú àwọn ẹ̀bùn tó jọjú ní gbèsè fún ẹnikẹ́ni tí ó bá gba ìbéèrè mi bó ti tọ́ àti bó ti yẹ. Mo ní ìbéèrè fún àwọn ènìyàn wa lórí òwe àti àlọ́ àpamọ̀. A fẹ́ mọ̀ bóyá àwọn ènìyàn wa ti gbàgbé nípa òwe àti àlọ́ àpamọ̀ àbí a ti ń gbìyànjú sí lórí òwe àti àlọ́ àpamọ̀. Ní báyìí ẹ jẹ́ ká dé ojú ọjà láti lọ bèrè lọ́wọ́ àwọn ìyá wa àti àwọn bàbá wa nípa òwe àti àlọ́ àpamọ̀. Ẹ tẹ̀lé sọ́sà. Yes sir. Fífọ́lúwa lórúkọ mi láti lè ṣe Ìwúre Palace. Ẹ̀jẹ̀ sá kí lórúkọ yín sà? Kẹ́hìndé Adéyẹmí Adéfúlà. Ẹ kọ ọ̀rọ̀ ajé sà. Láti ìlú Ọ̀ṣọ́ṣà. Ẹ kọ ọ̀rọ̀ ajé dádì wa. Yes. Ṣáájú wa sà. Mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín. Ẹ ní àǹfààní sí ìbéèrè 3 láti ọwọ́ mi. Tí ẹ bá wá gba gbogbo ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ, ẹ ní àǹfààní sí àwọn ẹ̀bùn tí mo kó dání bíi èyí tó wà lọ́rùn mi yìí, alẹ́bùn wà àti àwọn ẹ̀bùn mìíràn míì. Ṣé ẹ mọ̀wé? Ó ti yá. Ẹ lè mọ̀ àlọ́ àpamọ̀. Ṣé ẹ lè gbé gẹ̀ẹ́sì dádì wa? Ó ti yá. Ó yẹ ẹ̀dẹ́ ká lọ. Ìjọba mọ̀ ọ̀dáwọ̀. Ẹ bá mi parí òwe yìí. Òwe Yorùbá kan sọ wípé àìdúpẹ́ oore àná. Ẹ bá mi parí ẹ̀ sà. Ẹni tó bá dúpẹ́ ra àná kò lè rí ìlú ìgbà. Ẹ súnmọ́ dádì wa. Ẹ bá mi gbá nǹkan mi tó máa súnmọ́ pẹ́kípẹ́kí. Àìdúpẹ́ oore àná a máa mú kí ni ṣe. Ibi tẹ́mi mọ̀ sí nìyẹn. Àwọn bá fẹ̀yàn ń kọ̀ tó bá ti lè dúpẹ́ kò lè ní ìlú ìgbà. Dádì wa gbà díẹ̀ máa bá yín parí ẹ̀. Àìdúpẹ́ oore àná a máa mú oore súni ṣe. Bẹ́ẹ̀ ni sà. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ti lọ bẹ́ẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó wá lọ báyìí àlọ́ ni. Àlọ́ o. Mo wà lókè, mo wà nílẹ̀, mo tún wá wà lára ọmọ ènìyàn, kí ni o? Mo wà lókè, mo wà nílẹ̀, mo tún wá wà lára ọmọ ènìyàn, kí ni? Ọlọ́run ọba ni. God have mercy upon us. Ọlọ́run ọba ni. Ṣó dá yín lójú? Ọlọ́run ọba ni. Ṣó dá yín lójú sà? Ọlọ́run ọba ni olúwa lókè olúwa lójọ́ tó wà láàrin ọba ẹdúró ìgbọ̀n olúwa láàrin ọba. Dádì ṣì o. Mo wà lókè, mo wà nílẹ̀, mo wà lára ọmọ ènìyàn, omi ni. Omi máa ń dá, òjò máa ń rọ̀ látòkè sílẹ̀lẹ̀, ilẹ̀ á fa omi mu. Àwa ènìyàn náà à ń lo omi, kò sẹ́ni tó ń bómi ṣọ̀tá. Wọ́n sàn máa gbọ́gbọ́ ẹ̀ nìyẹn. Dádì ṣì béèrè ẹlẹ́ẹ̀kejì o. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ni wípé dádì ní ayé àtijọ́ ní ayé ìdísí inú ọ̀gọ̀ ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé nǹkan tí wọ́n ń pè ní orò ìdílé wà? Ìyẹn fún àwọn obìnrin bóyá tó ẹ̀ṣẹ̀ bímọ, orò ìdílé wà fáwọn obìnrin tó bá ẹ̀ṣẹ̀ bímọ. Ẹ jọ̀ọ́ dádì mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣàlàyé orò ìdílé titi yín ní agboolé yín. Ẹ máa bá mi dárúkọ agboolé tí ẹ ti wá ní Ọ̀ṣọ́ṣà. Ẹ máa bá mi dárúkọ agboolé yẹn, máa bá mi dárúkọ orò ìdílé tán máa ń ṣe fáwọn obìnrin. Agboolé mi tẹ́mi ti wá, èmi wá láti ìlú Ọ̀ṣọ́ṣà ní agboolé Adéfìlà. Adéyẹmí Adéfìlà. Adéyẹmí Adéfìlà. Orò ìdílé tèmi náà táwọn máa ń ṣe ní agboolé tiwa kó bí òun. Ìgbésógbò bá bímọ, tó bá bí àbí ìfọ̀hùn. Tó bá bí àbí ìfọ̀hùn. Bẹ́ẹ̀ni. Gbàgbé orò ìtọ́ bá ṣètùtù yẹn fún ìyẹn ní ìtumọ̀ orò ìdílé yẹn. Tọ́ bá ṣètùtù yẹn fún kò ní lè bímọ ẹ̀mí. Mọ́. Ó máa bímọ bẹ́tọ̀ mú ọmọ yẹn ò ní dúró. Ayé tó máa padà náà ni. Kò dẹ̀ lè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ tá bá ṣètùtù yẹn fún ìyẹn mú pé orò ìdílé
tá a bá ṣe fún òun náà la máa ṣe fún ọkọ náà òru dẹ̀ la fi ń ṣe. òun la fi ṣe é. bẹ́ẹ̀ ni òru la fi ń ṣe, a ṣe fọ́kọ a ṣe fún ìyàwó. fún ìyá a ṣe fún ọmọ náà kò ní ọmọ. ọmọ ò sí ń bẹ̀, ọmọ ti padà. ìtumọ̀ pé àbí ìfọ̀hùn ọmọ tán bí tó sọ̀rọ̀ tó kú tó padà òun ni àbí ìfọ̀hùn. so tó bá dẹ̀ ti ṣe orò ìdílé yẹn fún wọ́n ṣe fún ìyàwó wọ́n ṣe fún ọkọ, àwọn méjèèjì náà jọ máa wà ń ta lóru yẹn tó máa di àwọn méjèèjì lójú. àfàṣọ kọfà ojú wọn. ṣaṣọ pupa náà máa lò ní àbáṣọ dúdú. ẹni aṣọ náà lè lò wọ́n ṣàkọfà ojú wọn tó wọ́n aṣọ orò yẹn fún wọn. tó bá dẹ̀ ti ṣe fún wọn àwọlé, tó bá dẹ̀ ti ṣe gbogbo ètùtù yẹn tó ti parí, ìdẹ́sí wọn tó dì sàn, ìdẹ́sí wọn kan tó dì stop wọn mọ́. lẹ́yìn yẹn wọ́n dẹ̀ máa bí ọmọ tó máa sọ̀rọ̀. ibi tó bá lè fi dé ìwà kan tó dẹ̀ máa disturb wọn. àmọ́ tó bá ti ṣe nǹkan bẹ́ẹ̀ tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ lóbìnrin, tó bá ti ṣòro ìdílé yẹn fún kan bímọ 10 ó yẹ máa padà lọ. ṣùgbọ́n dáàdì tí bá ní kí n béèrè, ṣé ẹni tó bá bí ọmọ àbí ìfọ̀hùn yìí nìkan náà máa ń ṣe òrò yẹn fún ni àbọ̀ máa ń ṣe fún gbogbo obìnrin lápapọ̀? ẹni tó bá bí àbí ìfọ̀hùn nìkan ló máa ń ṣe fún un. ṣùgbọ́n dáàdì, ṣé òrò yẹn ṣọ́ọ̀ṣì ń ṣe nísìnyí àbí ọ̀làjú ti gbà á? ó sì wà, kò lè parẹ́, kò lè kúrò lẹ̀. ó sì wà ní ẹni tó bá bí àbí ìfọ̀hùn yẹn. kì í ṣe gbogbo obìnrin ló ń bí o, bẹ̀tẹ̀ ẹni tó bá yà sọ́dọ̀ ẹ̀ ó di dandan kó ṣe, torí pé tó ò bá ṣe kò lè lọ́mọ láyé. ẹ ṣe gan ni sà, ọ̀rọ̀ lẹ ti gbá yẹn o. dádì, ká tó wá máa lọ, mo fẹ́ kẹ́ ẹ ṣe kọ̀ọ̀kan fún mi. mo fẹ́ kẹ́ ẹ fún mi ní orin ìfẹ́ tẹ máa ń kọ fún mọ́mì, tí ẹ máa jẹ́ kára mọ́mì nílé kára wọn fi wálẹ̀. bóyá ó lè jóríkì o, orin ìbílẹ̀, orin Yorùbá ni mò ń sọ, ó wá lè jóríkì o, ó dẹ̀ lè jẹ́ orin tẹ́ pé tẹ́ bá kọ fún wọn báyìí ara mọ́mì máa ń wálẹ̀ ni, kò sí bí ìbínú yẹn ṣe lè ara wọn máa wálẹ̀ ni. orin ìfẹ́ ẹ̀ lèmi bàjẹ́ sí o. báwo lẹ ṣe wá máa ń mú orí mọ́mì wálẹ̀? onígbèmọ̀ kẹmọ onígbọ́n ká tó ṣe ń lò pẹ̀lú ìyàwó ẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ ẹgbẹ́ mi débẹ̀. Let's have it. Let's have it. báwo lẹ máa ń mú orí mọ́mì wálẹ̀? Let's have it. Come on, baby, let's have it. bẹ́ẹ̀ni. That's it. That's it. èmi mo ṣe àbúrò ló ṣẹlù, mo lè kọ́kọ́ ṣàgídí pẹ̀lú ẹ̀. ẹni bá di lálẹ́ tá a bá fẹ́ sùn máa fà á mọ́ra ìyá ló máa fi tọ́jú ẹ̀ láti parí ní rẹ̀. ẹ ṣe gọ̀ǹta dárí kí tó máa lọ mo fẹ́ kẹ́ ẹ kọ orin ilẹ̀ Yorùbá, orin ìbílẹ̀ kan fún mi. ẹni orin ni o, orin tí ìbá ṣe kì bá jẹ́ orin ìfẹ́, kì bá orin tí ìbá ṣàṣẹ, mo fẹ́ jó sórin yín kí n tó máa lọ. orin ìbílẹ̀. bẹ́ẹ̀ni, tẹ́yìn kan bá gbọ́ tó bá ń kọ níta ẹ máa mi orí, bóyá kì bá jẹ́ fújì o, kì bá jà pàlà, ẹ ṣáà fún mi lórí tẹ́pẹ́ tẹ́ bá gbọ́ níta kọ́ máa kọ orin ẹ̀ ráàyè tẹ́ bá jogun ẹ máa mi orí ni. wẹ́ ilé ayé ti yí padà o, ilé ayé ti yí padà, Nàìjíríà nílò pòkìtì. ọwọ́ tó yára ó dájú, ọwọ́ ìsọ̀wọ́ onímọ̀ tó ẹ̀sọ̀ pẹ̀lẹ́ o láti kó lọ dé Ìbàdàn ó ní ẹ lọ fà nígbà tí mo máa kọ́ lọ. ta ló kọ rádìó wa? bàbá tó bí mi ló kọ orin yẹn nígbà tó dé láti ìlú òyìnbó. ẹ jọ mo máa nífẹ̀ẹ́ sí láti mọ orúkọ bàbá yín o, kí lọ wá orin yẹn kí lọ. Arígbábuwó Adéfìlà. Arígbábuwó Adéfìlà. ẹ ṣe gan-an ni sà. dádì, fún ìdí èyí tó ipá ẹ̀jẹ̀ ẹ̀bùn mi, ẹ kọrin fún mi, ẹ rí i pé mo ti jó. láti iléeṣẹ́ Ìwúre Palace wọ́n ní ká fún yín ní ẹ̀bùn owó
ẹ bá wa ṣàdúrà fún iléeṣẹ́ ìwúre palace. iléeṣẹ́ yẹn á máa rí tó. àṣẹ. iléeṣẹ́ yóò ní jóná. àṣẹ. àgùdà ọ̀dẹ̀ níjà ń bẹ̀ o. àṣẹ. àwọn tó máa wá síbẹ̀ tó máa túbẹ̀ ká ọlọ́run ọba ò ní fún ọ láti. àṣẹ o àṣẹ o. lẹ́ẹ̀ máa gbaragbara lẹ́ẹ̀ máa ta. àṣẹ àṣẹ. ẹni kájé ṣe o. àṣẹ. kábàámọ̀ ní ọjà àṣẹ àṣẹ àṣẹ. ẹ ṣé gan ni sà fún àsìkò yìí á tún máa rí ẹ káàsán mà. ẹ káàsán ma. yes ma ẹ kó rajé mà. Yes ma. ṣáájú wa mà. Adúpẹ́ ma. ẹ jọ máa fi fọ́lùwà lórúkọ mi láti iléeṣẹ́ ìwúre palace. ẹ jọ kí lórúkọ yín mà. Bọ́láńlé Mufai. lórúkọ yín mà ẹ kó rajé mà. Yes ma. mọ́mì Ma. mo ní ìbéèrè fún yín. mo ní ìbéèrè fún yín lórí òwe àti àlọ́. ẹ ní àǹfààní sí ìbéèrè 3 láti ọ̀dọ̀ mi. tí ẹ bá ti wá gbà dáadáa o ẹ ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn tí mo kó wá fún yín lónìí náà ní lójú ẹsẹ̀ yìí náà ní pápápá ni màá fún yín. mọ́mí tí bá ní kí n béèrè kí ni ẹ̀ ń tà báwo làwọn èèyàn ṣe lè dọ́dọ̀ yín láti wá bá yín rajà. ẹ bá mi ṣàlàyé kí lẹ̀ ń tà àti báwo làwọn èèyàn ṣe lè dọ́dọ̀ yín wá ra ọjà. Mo ń ta sẹ̀mí, mo ń ta ọṣẹ, mo ń ta ṣúgà, mo ń ta spaghetti. báwo náà ṣe lè dọ́dọ̀ yín láti wá rajà. Mo ṣe lè dọ́dọ̀ mi pípẹ́ tó máa ń lọ kí n máa pè wọ́n kí n máa ṣọ́ra ajé. Kí lorúkọ ibi tá a wà yìí kí lorúkọ ṣọ́ọ̀bù yín kí lọ. New market. New market. mọ́mí ẹ jẹ́ ká bọ́ sínú ìbéèrè wa. mo ní òwe mo ní àlọ́ àpamọ̀ mo dẹ̀ ní àwọn ìbéèrè mìíràn tí mo máa béèrè lọ́wọ́ yín. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan tí ẹ bá gba ìbéèrè kan ẹ ní àǹfààní sí ẹ̀bùn kan. tẹ bá gba ìbéèrè 2 ẹ ní àǹfààní sí ẹ̀bùn 2 tẹ bá wá gba gbogbo ìbéèrè mi pátápátá a jẹ́ pé gbogbo ẹ̀bùn mi pátápátá kò lè ti jẹ bẹ́yìn. ó yẹ ẹ jẹ́ ká lọ. òwe Yorùbá kan sọ wípé àgbà tó bá kanlé kò gbọdọ̀ kanú tó bá wá kanú kò gbọdọ̀ kanra torí kíni. òwe ni o ẹ bá mi parí ẹ̀ mà. àgbà tó bá kanlé kò gbọdọ̀ kanú tó bá wá kanú kò gbọdọ̀ kanra torí kíni kò ṣe gbọdọ̀ kanra. Nítorí pé omi làwọn èèyàn a máa ń ṣàn àdẹ̀gbọ́dọ̀ ṣe ìbàjẹ́ sí ara wa. ṣó dá yín lójú mà ó dá yín lójú. mọ́mí ṣì ìbéèrè mi alákọ̀ọ́kọ́ o. àgbà tó bá kanlé kò gbọdọ̀ kanú bẹ́ẹ̀ tó bá wá kanú kò gbọdọ̀ kanra torí kí ilé rẹ̀ kó má bàa dahoro. ṣé mọ̀ pé ẹni tó bá kanra á ní ẹ má dọ́dọ̀ rẹ ó ti kanra jù. mọ́mí ṣì ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ó ti lọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mi àlọ́ ni. ó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí èkó ó rọ̀ gan. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì lọ báyìí àlọ́ o. Àlọ́. ẹyẹ bíntín fògbági kí ni o. Ẹyẹ bíntín fògbági. kí ni o. ẹyẹ bíntín fògbági kí ni o. ẹ má gbàgbé pé àlọ́ ni o. ẹyẹ bíntín fògbági kí ni o. mo ní ìṣẹ́jú péréte tẹ́ fi tètè bá mi dáhùn ìbéèrè yẹn lóní pápápá. mọ́mí láwọn ò mọ̀ o. ẹyẹ bíntín fògbági ojú ni o. ojú ni. wọ́n ṣe ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta eléyìí náà tún rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ torí mi ìfẹ́ déwájú yín kí nǹkan máa lọ bẹ́ẹ̀ yẹn. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta ó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. tí Yorùbá bá sọ pé kéèyàn fi mú fínlẹ̀ kí ni wọ́n túmọ̀ sí? kéèyàn fi mú fínlẹ̀ kí ni wọ́n túmọ̀ sí? Nǹkan tí Yorùbá túmọ̀ sí ni pé kéèyàn ṣe ìwádìí kéèyàn béèrè nǹkan dáadáa kó tó ṣe. mọ́mí gbà o mọ́mí gbà o. tí Yorùbá bá sọ pé kéèyàn fi mú fínlẹ̀ ó túmọ̀ sí pé kéèyàn ṣe ìwádìí ní bòńkẹ́lẹ́. mọ́mí kí n tó wá máa lọ mo fẹ́ mú yín padà sí ìgbà èwe. nígbà tí ẹ wà ní ọ̀dọ́ tẹ wà ní èwe àwọn orin wo lẹ máa ń kọ ní iléèwé tí ẹ bá wà lórí ìlà ìyẹn táwọn olóyìnbó ń pè ní assembly. àwọn orin wo lẹ máa ń kọ ní ayé ìgbà yẹn kò kí ń ṣe orin òde òsìn o orin ayé àtijọ́
ẹ kọ fún mi. ẹ bá wà lásẹ̀mdì. Bẹ́ẹ̀ ni mà, tẹ bá wà lórí ìlà Ó yé mi. ní ilé ìwé, orí wo lẹ máa ń kọ? Mo fẹ́ jó. Wẹ̀ kí ọmọ kí ìkànnà rẹ̀ jẹun tó dára lásìkò máa jẹun jù. Má jẹun jù. Èké pẹ̀ kí o mọ́ gé èékánná rẹ̀, jẹun tó dára lásìkò máa jẹun jù. Mọ́mì, ẹ ṣé gan-an ni mà. Fún ìdí èyí, ẹ ti jẹ́ kí n jó, ẹ dẹ̀ ti gba ìbéèrè. Mo fẹ́ fún yín ní láti iléeṣẹ́ ìwúre palace. Fún yín ní owó yìí, ẹ bá wa ṣàdúrà fún iléeṣẹ́ ìwúre palace. Ìwúre palace lágbára Ọlọ́run ó máa gbòòrò sí i. Àṣẹ, Ẹni jóná lágbára àṣẹ, Ọlọ́run. Ẹni ríbi elébù. àṣẹ o, Elénìní. àṣẹ, Gbogbo ẹ̀yin ọmọ yìí kẹ̀lẹ́ máa dàgbà tẹ́ máa. àṣẹ, Tẹ̀síwájú rere. Àṣẹ. Ẹ ní gúsọ́nà bí èyí. àṣẹ o, àṣẹ. Holy Spirit. Holy. Holy. Ẹ ṣe máa. Ẹ ṣé gan-an ni. Yes. Ẹ ṣé fún àsìkò yín mà. Yes, ma. Ẹ ṣé mà, á tún máa rí yín bá tún mà. Ẹ kẹsùn máa wẹ. Yes ma, ẹ kó ọrọ̀ ajé mà. Yes ma. Ṣáájú wa mà. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ma. Yes ma. Fi Folúwa lórúkọ mi láti lè ṣe ìwúre palace. Ẹjọ́ máa kí lórúkọ yín mà. Fátímọ̀ ni orúkọ mi. Lórúkọ yín. Mi fashion design. Tó iṣẹ́ aránṣọ lẹ́ ń ṣe. Bẹ́ẹ̀ni. Báwo làwọn èèyàn wá ṣe lè wá bá yín tabarin tó fẹ́ wá ránṣọ àbọ̀ fẹ́ wá ra nǹkan tẹ́ ń tà? Báwo náà ṣe lè bá yín nínú ọjà new market tá a wà yìí? Mo máa bọ̀ ní L231. Mi ò. L231 Ọlábísí Ọ̀nàbàjọ́ market. Okay, L231. Okay. Paid fashion design and catering service. So mọ́mì, mo ní ìbéèrè mẹ́ta fún yín. Tí mo bá wá, tí ẹ bá gba àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta, ẹ ní àǹfààní sí àwọn ẹ̀bùn tí mo kó wá. Ṣé rí i pé mo rú dẹ́dẹ́ mo kọ̀ dúdú ẹtì ìyẹn túmọ̀ sí pé ìbéèrè ẹ̀yọ̀kan, ẹ̀bùn ẹ̀yọ̀kan, Bẹ́ẹ̀ni. ìbéèrè méjì, ẹ̀bùn méjì, ìbéèrè mẹ́ta, ẹ sì jọ gbẹ̀bùn bẹ́yẹn. Ṣé ẹ mọ̀wé? Ẹ màálù àpamọ̀? Bẹ́ẹ̀ni. Ó yẹ jẹ́ ká lọ. Òwe Yorùbá alákọ̀ọ́kọ́ tó sọ báyìí, òwe Yorùbá kan sọ pé bólóde òkú, ẹ bá mi parí òwe yìí. Ojúde ò lè wú koríko. Ṣó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Wọ́n gbà á o. Ojúde ò lè wú koríko. Wọ́n gbà á o. Bólóde òkú, ojúde rẹ̀ ò lè wú koríko. Wọ́n gba ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì, òwe ni. Bẹ́ẹ̀ni. Ó lọ báyìí pé Agilítí dájọ́ ìgbéyàwó. Aláǹgbá lóun ó ṣe ìkómọ. Labalábá sọ pé òun ó jó ijó àjòfà, ẹ bá mi parí ìtókù. Yẹn ló yé mi o. Ó ṣe yẹ. Agilítí dájọ́ ìgbéyàwó. Aláǹgbá lóun ó ṣe ìkómọ. Labalábá lóun ó jáde fàyà, ẹ bá mi parí ìwé yẹn mọ́. Wọ́n ṣi ìbéèrè mẹ́lẹ̀kejì. Ìdáhùn rẹ̀ ni pé ṣé Agilítí ló bá tan ni àbí aláǹgbá? Ṣé ti ẹyin bẹ́ẹ̀ mi? Ìbéèrè mẹ́lẹ̀kẹta náà ó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. Ó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. Òwe Yorùbá kan tún sọ wípé oorun àsùnpọ̀. Ẹ bá mi parí òwe yẹn. Oorun àsùnpọ̀ ló ń ṣe kí ni? Oorun àsùnpọ̀. Máa mú ká tètè jí. Ẹ bá mi ronú sí dáadáa. Oorun àsùnpọ̀ ló ń ṣe kí ni? Ó máa ń máyọ̀ wá. Wọ́n ṣí o. Oorun àsùnpọ̀ ló ń fa iná orí. Ẹ̀gbọ́n yẹn wò. Oorun àsùnpọ̀ ló ń fa iná orí. Ìyẹn ni wípé ìyẹn máa ń fa àrífín láàrin àgbàlagbà àti ọmọ kékeré. Tí ọmọ kékeré bá ń gbá tí àgbàlagbà bá ń bá ọmọ kékeré ṣe àwọn erépá, àpọ̀jù ẹ̀ ó máa ń fa àrífín fún àgbàlagbà. Kí n tó wá máa lọ sórí, mo nífẹ̀ẹ́ sí ọmọ yín tó wá pè mí pé mọ́ mi ń pè yín o, mi wàá fẹ́ máa lọ láì fún yín ní kankan kí n tó máa lọ. Ní ayé àtijọ́, ṣé mọ̀ pé tí àwọn ọ̀dọ́bìnrin bá ń ṣe ìgbéyàwó, Bẹ́ẹ̀ni. ó ní àwọn orin kan tí wọ́n máa ń kọ fún àwọn ọ̀dọ́bìnrin
náà ẹ mọ̀ pé mo ti gbẹ́yìn padà sí ìgbà sísí ìgbà omidan bẹ́ẹ̀ni. ẹ kọ orin ẹyọ̀kan fún mi tó yẹ pé ẹ máa ń kọ fún àwọn obìnrin ọ̀dọ́ ní ayé àtijọ́ tó máa ń ṣe ìgbéyàwó kò kí ń ṣe orin yìí sí o orin ilẹ̀ Yorùbá orin tiwantiwa. wọ́n kọ́ pé ilé ọkọ yá. ilé ọkọ yá ilé ọkọ yá ilé ọkọ yá o ilé ọkọ yá o ẹlẹ́dá ìyá rẹ̀ sí ọ̀dọ̀ ilé ọkọ yá. ẹlẹ́dàá yìí sì mí lọ ilé ọkọ yá. ẹ ṣé gan ni mà fún pé ẹ gba ìbéèrè mi àti pé ẹ kọrin fún mi tí mo ti jọ́ tẹ́ pẹ̀rín sí mi lẹ́nu. mo ní ẹ̀bùn kékeré yìí láti fún yín láti iléeṣẹ́ Ìwúre Palace. ẹ bá mi ṣàdúrà fún iléeṣẹ́ Ìwúre Palace. ilé-iṣẹ́ yá máa develop láṣọ lọ́rùn. àṣẹ. òkè báyìí lẹ́yẹ fọ òkè báyìí ló máa lọ pẹ̀lú. àṣẹ o. ọkọ ọba àdáàbá kò lè ṣá wọn lẹ́sẹ̀. àṣẹ. nítorí ìdá ti gbé jáde kéré àkóbẹ̀ kò ní dín pẹ̀lú aṣọ lọ́rùn. àṣẹ. ẹ ṣé gan ni mà á tún máa rí yín ẹ ṣé fásitì yín ẹ káàsán sà. ẹ káàsán máa ń. ẹ kó ọrọ̀ ajé sà. ẹ káàbọ̀ sáà. ṣáde wa sà. ẹ káàbọ̀ ságbàlá wa ń dé. yẹ sà. fi Folúwa lórúkọ mi láti lè ṣe Ìwúre Palace ẹjọ sá kí lórúkọ yín sá. Abdulfatai lórúkọ mi ọmọ òṣèyá ń tọrọ. láìpẹ́ orúkọ yẹn ọmọ òṣèyá ní tọrọ yẹn ní tó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kárakára sharp. dáàdi tí wàá ní kí n béèrè pé kí lẹ̀ ń tà nínú ọjà. electronics. lẹ̀ ń tà báwo làwọn ẹ̀ wá ṣe lè locate ṣọ́ọ̀bù yín tàbárin tó fẹ́ wá ra nǹkan lọ́wọ́ yín. F168. F168. Ọkọ̀ Ayọ̀mídé. Nínú new market. Exactly. Daddy, mo ní àwọn ìbéèrè mẹ́ta fún yín. Ẹ ní àǹfààní sí ìbéèrè mẹ́ta. Òfin tó dé. Àtijọ́ sọ láti lè pé auction máa wà o. Mo lè bèèrè ìta urgent. Òfin tó dé ni pé ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín wọn ò gbọ́dọ̀ bá yín dáhùn ìbéèrè mi. Auction wọlé nìyẹn ò kò dáa. Báwo ni mo fẹ́ sọ pé ẹnìkan kò gbọ́dọ̀ bá yín dáhùn ìbéèrè yẹn lábẹ́ bó ti wù kó rí. ṣé ẹ mọ̀wé? I try there. ẹ màlúù àpamọ̀? I try there. ẹ lè gbé Gẹ̀ẹ́sì? ẹ̀rọ mi ní Gẹ̀ẹ́sì. Are you playing? What type of playing is this? This is playing. ẹ ní gẹ̀ kí wọ́n lè bá mi gbé láì dádì. a máa fọwọ́ gbé ni. ẹ máa bá mi gbé ẹ jẹ́ ká lọ. òwe Yorùbá kan sọ wípé Ṣàngó ń kọ lọ́run Ọya ń kọ láyé Ògún lákàyé náà ń ró kẹ́kẹ́kẹ́ lágbẹ̀dẹ. Síbẹ̀síbẹ̀ kí ni o ẹ bá mi parí òwe yẹn. síbẹ̀síbẹ̀ yẹn. síbẹ̀síbẹ̀ Olúwa ń bẹ pẹ̀lú mi Àdó Aláka. kẹ̀kẹ́ ti kówó lọ Nàìjíríà. Ṣàngó ń kọ lọ́run. ẹ jẹ́ kí n bá yín tún béèrè mi kà. òwe Yorùbá kan sọ wípé Ògún ń kọ lọ́run Ògún ń kọ lọ́run pé Ọya ń kọ láyé Ọya ń kọ láyé. Ògún lákàyé náà wá ń rọ́ kẹ́kẹ́kẹ́ lágbẹ̀dẹ. Síbẹ̀síbẹ̀ ẹ bá mi parí ìtókù. síbẹ̀síbẹ̀ aláyé ó ṣayé. síbẹ̀síbẹ̀ aláyé ó ṣayé. ṣó dá yín lójú? ó dá mi lójú. ó dá yín lójú gan. Dádì ṣì béèrè mi alákọ̀ọ́kọ́. Ṣàngó ń kọ lọ́run. ìtumọ̀ ẹ̀ náà mo fẹ́ sọ fún yín. Ṣàngó ń kọ lọ́run Ọya ń kọ láyé Ògún lákàyé ń rọ́ kẹ́kẹ́kẹ́ lágbẹ̀dẹ. Síbẹ̀síbẹ̀ ọlọ́rọ̀ lóhùn ò gbọ́ ọlọ́rọ̀ àbètí dídì. mo gbọ́ mo sọ fún pé kí n bèrè auction àwọn tó mọ̀ níyẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n bèrè auction. ẹ ní àǹfààní láti bèrè níta. ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ti lọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àlọ́ ni. àlọ́ o. primary school ni kò jẹ́ àlọ́. olóò ni mo fẹ́ fún yín. ìyá arúgúdú pọn omi sínú kí ni o. olóyún nìyẹn. olóyún ni tó dá yín lójú. ìyá arúgúdú pọn omi sínú tó ti ní tìpínlẹ̀ àbí ti tẹlẹ́yìnbó. olóò ni mo sọ fún ìyá arúgúdú pọn omi sínú kí ni o. apẹ̀rẹ̀ dádì ṣí o. agbọ́. Holy Center Manity Kukulity Jigility Bibility. Wala. Number. Ẹ jẹ́ kí sáré gba àkọsára. ní o
ìyá arúgbó pọ̀ omi sínú àgbọn ni. Dádì, ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta òun wá lélẹ́yìn. 50-50 ní ìyẹn ráì. Kò sí 50-50 dádì wa. Má ṣe dòrò náà jẹ́ kí 50 wà nìyẹn. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ó lọ báyìí wípé ṣé ẹ mọ̀ pé ní ilẹ̀ Yorùbá mo fẹ́ fún yín ní ìbéèrè tó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni o. Ó rọ̀ bí ẹ̀fọ́, ó rọ̀ pa. Ṣé ẹ mọ̀ pé ní ayé àtijọ́ a ní àwọn nǹkan kan tí wọ́n fi ń sọ ọmọ lórúkọ láyé àtijọ́? Kì í ṣe lóde òsín, ṣé ẹ mọ̀ pé láyé ìsinsìn àwọn àáfàá àtàwọn àlùfáà là ń pè pé ó yẹ wá bá mi sọmọ lórúkọ, wá bá wa ṣàdúrà wa máa lọ. Ṣùgbọ́n ní ayé àtijọ́ ó ní àwọn ìgbésẹ̀, ó ní àwọn nǹkan kankan tí ẹ máa bá mi dárúkọ, ẹ máa bá mi dárúkọ nǹkan 10 tán fi máa ń sọ ọmọ lórúkọ ní ayé àtijọ́. Òfin tó dé lẹ́ẹ̀kan sí ni wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ bá yín dárúkọ rẹ̀ lábẹ́ bó ti wù kó rí. Ẹ bá mi dárúkọ ohun 10 tí wọ́n fi ń sọ ọmọ lórúkọ ní ayé àtijọ́. Àkọ́kọ́, oyin, iyọ̀, àádùn, omi, ìrèké, di 5. Yeah, size, exactly, yeah, obì. Mi ò gbọ́ dáadáa dádì wa. Ẹyọ kan tí wọ́n sọ létí yẹn ti ṣì yẹn fún mi ní mi. Mo ti gba 5 àbí? Bẹ́ẹ̀ni, ẹ ti ṣì ẹyọ kan yẹn. 50-50 nǹkan kò sí yẹn náà. Kò sí 50-50 dádì wa. Ok, a ti dúró sórí ìrèké. Ìrèké bẹ́ẹ̀ ni. Obì yẹn máa bá mi yọ kúrò. Orógbó. Ẹni tó tún sọ atare àti ti atare kúrò. Mo fẹ́ sìn ní ọlọ́dẹ̀ gbàgbọ́ fún. A ti ya atare kúrò. Ìyálà wo ló máa ń jẹ sùn? A ti sọ orógbó. Ó kù 4 péré. Bẹ́ẹ̀ni sà. A ti sọ omi. Bẹ́ẹ̀ni sà. A ti sọ epo. Ok, àti ìsọ epo. Epo. Ó kù 3. Àti ok, ó kù 3. Ó kù 3. Atare. A ti yọ atare kúrò. A ti yọ yẹn kúrò. Bẹ́ẹ̀ni sà. A ti sọ. Ó lè fọ́ kò sí òun tó ṣe kù. Ó kù 3 báyìí. Bẹ́ẹ̀ni, ó kù 3 dádì wa. Ẹnikẹ́ni ò gbọdọ̀ bá yín sọ o. Ẹnikẹ́ni ò lè bá yín dáhùn. Èèyàn sọ fún mi lọ́dà gbà. Ẹ kọjá. 3. Ó kù 3 kẹ́lẹ́ gbọdọ̀ ní 3 ẹni ọ̀nìyàn katapila ni mo fẹ́ o. Ó nílé ibi tó ti gbàyàwó lọ́wọ́ ẹ̀jọ̀ fẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni pé katapila ó kù 3 ẹ sáré fún 3 ẹ ká pàdé ẹ̀dẹ̀ ká máa lọ. Ìrèké. A ti sọ ìrèké sẹ́yìn. Bẹ́ẹ̀ ni sà. Àjẹ́ ọmọ ọdún. Orí tí bàbá ti gbó ní orí mi ti gbó lọ́wọ́. Ní ọlọ́fà. A máa ń lo sinap. Ọtí ó kù méjì. Ó kù 2. Dádì àsìkò yìí ti ń lọ. Ó bá jẹ́ kó lọ ó kù 2. Oh, jigbi. Mi ìmọ̀ méjì tó kù. Mi ìmọ̀. Ó kù 2. Dáwọn orúkọ ọkọ̀ sì yẹ pẹ̀lú. Rárá o, àdádì wa ní ayé àtijọ́ àwọn ohun tí wọ́n fi ń sọmọ lórúkọ. Omi pẹ̀lú là, wọ́n máa ń lo omi náà. Dádì wa gbìyànjú o, wọ́n gba 8 nínú 10. Ẹ ti pàtẹ́wọ́ fún wọn. Dádì, kí n tó máa lọ, mo fẹ́ mú yín padà sí ok, ẹ jẹ́ kí n fún yín ní eléyìí. Ṣé mọ̀ pé tí ẹ bá wà nílé tí mọ́mì bá ṣe nǹkan tó dùn yín, mo fẹ́ kọ fún mi ní orin ìfẹ́ tó jẹ́ pé ẹ bá kọ fún mọ́mì. Yẹ́nì máa lọ àwọn rántí. Ó yẹ kọ́ fún mi, mo fẹ́ jó ni o. Dáàbò mo fẹ́ dìde jó ni o. Ó yẹ kọ́ fún mi. Orin ìfẹ́. Bẹ́ẹ̀ni, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bá yín dáhùn. Orin tí yín nìkan ni mo fẹ́ gbọ́ tí mo fẹ́ jó sí. Kí n bá lè fún yín ní katapila kí n tó máa lọ. Náà ó tẹ̀ mọ́ rántí orin tó fẹ́ sọ síta náà ṣe ní sùúrù ẹ má pọ̀jù o. Dáadé ara sí kò kò. Ókè tàbí ká ṣe báyìí.
bóyá ẹ̀dẹ̀ lórí kìtẹ̀ máa ń kí wọn tó yẹ para wọn fi máa ń wálẹ̀ o. Inú mi ẹja kọrin ìfẹ́ yẹn. Ó yá. Mo rìnrìn àjò. Dádì, ẹ jẹ́ kí n fún yín nínú ẹ̀yọ. Ẹ fún mi ní orin kan tó jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ orin yẹn níta tó yẹ pé ṣé máa lọ́nà dídì tẹ́ ẹ máa dìde báyìí ẹ máa jó. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Ọba ń ta lónìí Ìjẹ̀bú. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Ẹ bá mi tó rin apáyà kan sí. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Ayé wo la ò jẹ rí. Ọba ń ta lónìí Ìjẹ̀bú. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Mo fẹ́ bẹ̀rẹ̀ dáadé ta ló kọ orin yẹn. Àwọn ní Ìjẹ̀bú ni. Ó ta ló kọ. Wàásù sì kéré tó fi gbawó. Dádì, mo fẹ́ fún yín ní katapila tẹ̀ máa gbére. Katapila tèmi inú àpò mi ló ti máa jáde wá. Yóò ṣe katapila. Dádì, ó ṣe wọlé o. Ó ṣe wọlé. Wọ́n ní ká fún yín ní eléyìí láti lè ṣe ìwúre láti lè ṣe múdùnjọ́ alcohol drink. Ṣé ọtí èsì ní ẹ̀ṣá? Agbóyin bẹ́ẹ̀ ni ogun jẹ̀dí. Ẹ ṣe mọ́mì já tirẹ̀ mọ̀ wọ́n dà mọ̀ tó bá wa ṣàdúrà fún iléeṣẹ́ múdùnjọ́ alcohol drink. Iléeṣẹ́ tó fún wa lẹ́bùn yìí ẹ máa tàtà jèrè. Àṣẹ ìgbé náà o. Àṣẹ ikú àlékún ọmọ ẹ máa ròkè. Àṣẹ 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 dáàbò kò tí kò síbẹ̀ o mo tún lé ọkọ̀ tí mo tún fẹ́ fún yín ṣe. Láti iléeṣẹ́ ìwúre palace ẹ bá mi ṣàdúrà fún iléeṣẹ́ ìwúre palace. Iléeṣẹ́ ìwúre palace tó fún wa ní gbogbo ẹ̀bùn yìí o iléeṣẹ́ yóò ní jí. Àṣẹ níjẹ̀bọ́dé ń bí ẹ lọ sí níta. Àṣẹ ọba gbogbo ẹ̀yìn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ ní kúlò. Àṣẹ gan ni sà láti máa rí. Ẹ káàsán máa o. Ẹ káàsán o. Yes ma fún yín Fólúwa lórúkọ mi láti iléeṣẹ́ ìwúre palace ẹjọ́ máa kí lórúkọ yín mà. Dòwú Adékọ̀yà lórúkọ mi. Akọ̀rọ̀ ajé mà. Mú mi tí bá ní kí n béèrè kí ni ẹ̀ ń tà nínú ọjà ní market àti pé báwo ni àwọn èèyàn wá ṣe lè wá bá yín tabarẹ́ ní tó bá fẹ́ raṣọ látòrí ìkànnì wa. Mo wà nínú market number 294 298. 294 298. 297 296. L. Okay. 298 299 L. L 298 299. Okay. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ̀yin ará lé. Mọ́mì ó ń tó gbé mi wá lénìí. Mo ní ìbéèrè mẹ́ta fún yín lórí òwe, àlọ́ àpamọ̀ àti àwọn ìbéèrè mìíràn. Ṣùgbọ́n òfin tó dé ni wípé ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín wọn ò ní àǹfààní láti bá yín dáhùn ìbéèrè náà lábẹ́ bó ti wù kó rí. Ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì? Mo lè gbé Gẹ̀ẹ́sì. Àwọn mi láwọn lè gbé Gẹ̀ẹ́sì o. Ó yẹ ẹ jẹ́ ká lọ. Òwe Yorùbá. Ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ lọ báyìí. Òwe Yorùbá ni. Òwe Yorùbá kan sọ pé àyà fẹ́ igi gùn tẹ́lẹ̀. You never say anything. You never say anything. You just start. You never say anything. Kó tó ní kíni. Ẹ bá mi parí ẹ̀. Àyà fẹ́ igi gùn tẹ́lẹ̀ kó tó ní kíni. Náà ló mọ̀ yẹn ìkejì. Ẹ bá mi gbìyànjú kẹ́ bá mi ro ìdáhùn yẹn. Àyà fẹ́ gígùn tẹ́lẹ̀ kó tó ní wípé kíni. Mọ́mì láwọn ò mọ̀ o. Àyà fẹ́ gígùn tẹ́lẹ̀ kó tó ní kùmánú òun á ṣe para. Mọ́mì ṣe ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. Eléyìí ẹ máa bá mi túmọ̀ rẹ̀ ni. Ó lọ báyìí pé òjò pa alágùnnà kò pa olùkọ̀tún. Mọ́mì kí wá ní alágùnnà kí ni olùkọ̀tún nínú yín? Òjò pa alágùnnà kò pa olùkọ̀tún. Kí ni alágùnnà àti olùkọ̀tún? Ẹ bá mi ṣàlàyé ẹ̀ mọ́. Alágùnnà olùkọ̀tún. Bẹ́ẹ̀ni. Ọgbẹ́
Ó pàkàṣọ. Mọ́mí sọ pé pàkàṣọ. Okay. So, Pàkàṣọ o. aláboyún Yorùbá o. àti ọmọ inú rẹ̀ ni òjò pa alágùnnà ṣùgbọ́n kò pa olùkọ̀tún. Òjò pa aláboyún ṣùgbọ́n kò pa ọmọ inú rẹ̀. Mọ́mí ṣe ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́. Ṣé wọ́n rí ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta? Mo fẹ́ mú un rọ̀ fún yín. Òwe ni ó rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Òwe Yorùbá kan sọ pé ilẹ̀ àgbájù ní ń pa kíni. Ẹ bá mi parí ẹ̀. Akíkanjú. Ilẹ̀ àgbájù ní ń pa kíni. Akíkanjú àbí akíkanjú. Ṣó dá yín lójú? Ilẹ̀ àgbájù ní ń pa kíkanjú. Mọ́mí ṣì o. Ilẹ̀ àgbájù ní ń pa òkété. Ṣé mọ̀ pé kò síbi tá a bá dé in fact ìsà òkété ó máa ń hàn ó máa ń dán bẹ́ẹ̀ ni ó máa ń mọ́. Mọ́mí ṣì ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta. Mọ́mí kí n tó wá máa lọ mo fẹ́ fún yín ní fìsì fẹ́ fún yín ní já kí n tó máa lọ torí kò ní dáa kí n ṣí òpè láwọn big mama. Sunshine Ladies Club ibùjókòó wa ló ṣe kókó. Ìtàn á ṣe àwọn big mama kò ní dáa. Mọ́mí ní ayé àtijọ́ ẹ mọ̀ pé tí ilẹ̀ bá ti ṣú àwọn ọmọ kékeré tó bá kọ́ àwọn ọmọ kékeré jọ kó tó di pọ́n pa àlọ́. Mọ́mí mo fẹ́ kí ẹ bá mi kọ orin eré òṣùpá mo fẹ́ jó ni o mo fẹ́ jó ni mo fẹ́ kẹ́ ẹ kọrin fún mi tí màá fi jó ẹ bá mi kọ orin eré òṣùpá kan. Orin orí òṣùpá. àbí ẹ kọ orin tó jẹ́ pé tí ẹ bá gbọ́ in fact kódà kò jẹ́ pé ibi tẹ́ ẹ ti gbọ́ ọ̀nà jíjìn lọ́hùn yẹn ni tẹ́ ẹ kàn gbọ́ orin tẹ́ pé tẹ́ bá gbọ́ inú yín máa ń dùn ẹ̀yin gan máa jó mo fẹ́ kẹ́ ẹ kọ orin yẹn fún mi. Anyone àbí. Orin ayé àtijọ́ ni kò kí ń ṣe orin tàkásùfè sí i o orin ìbílẹ̀ Yorùbá kì bá jẹ́ fújì kì bá jẹ́ àpàlà mo kàn fẹ́ jó mo fẹ́ kẹ́ kọrin fún mi kí n jó. Ló bá tán. Mọ́mí ẹ lórin kankan tẹ́ máa ń kọ tẹ́ pé tẹ́yìn kan bá gbọ́ gan kẹ́ máa bínú ara inú yín máa rọ̀ ọkàn yín ẹ mọ̀ páwọn orin kan wà tó jẹ́ pé kò sí bí èèyàn ṣe fẹ́ kò sí bínú ṣe fẹ́ máa bíyàn tó téèyàn bá gbá orin yàbí bóyá nǹkan ṣèyàn lásìkò yẹn tó wá gbọ́ orin yẹn ara ẹ máa balẹ̀ gbogbo ìrònú ẹ máa kó gbogbo ìrònú ẹ lọ àwọn orin tó máa ń mú inú yín dùn. Tó jẹ́ orin Kristẹni. Àbórin ẹ fún mi lórin ìbílẹ̀ mọ́ mi. Kí bá jọ orin òṣùpá kí bá jọ orin sà ẹ kọrin fún mi mọ́mí. kan jàre. Mọ́mí fẹ́ máa lọ kí n má fún yín lẹ́bùn kankan ni. Tó jẹ́ orin àtijọ́. Bẹ́ẹ̀ ni ẹ kàn kọ orin kan fún mi mo fẹ́ jó ni mo kò fẹ́ jó kí n tó máa lọ. Orin wo la máa kọ báyìí? Mọ́rin. Tàbí ẹ tún jẹ́ kí n ràn yín lọ́wọ́. Ṣé ẹ lè fún mi ní orin tó jẹ́ pé tẹ́ bá kọ fún dádì tí dádì bá ń bínú sí yín. Bí orin ìfẹ́ ṣé ẹ lè kọ yẹn fún mi. I swear to God, I don't feel concentrate for anything when I do again. Your love just dey torment me anyhow. No shit. Ìfẹ́ bí èjì òwúrọ̀ látàgbàlá Elédùmarè ló ti ṣẹ wá. Ìfẹ́ tó dùn sábà wọn ayé kan ò lè bàjẹ́ o. Olólùfẹ́ kẹ́ràn mi láìṣẹ̀ tán. Mọ́mí ẹ bá mi kọrin yẹn lẹ́ẹ̀kan sí mò ń gbádùn orin. Ìfẹ́ bí èjì òwúrọ̀ látàgbàlá Elédùmarè ló ti ṣẹ wá.
ìfẹ́ tètòrò mímímí sábà wọn ẹyẹ kan ò lè bàjẹ́ o. olólùfẹ́ fẹ́ràn mi láìṣẹ́ tán. ẹ ṣé mọ́mì ẹ ṣé gan ni mà. ẹ ṣé o. fún ìdí èyí wọ́n ní kí n fún yín ní agbo Modunjọ herbal drink láti ilé-iṣẹ́ Modunjọ herbal drink. ẹ bá wa ṣàdúrà fún ilé-iṣẹ́ náà Modunjọ herbal drink. herbal drink kò ní bàjẹ́. àṣẹ wálẹ̀ o. àṣẹ o agbára Ọlọ́run. àṣẹ o. ẹ ṣé gan ni màá fún àsìkò yín. àwọn onírìn jù báyìí lọ lórí ètò tiwa tòní. tí ẹ bá ní òwe àbí àlọ́ àpamọ̀ tí ẹ fẹ́ ká mọ̀ ẹ kàn sí wa ní abala àríwísí. àbí ìwọ tilẹ̀ fẹ́ jẹ́ alágbàtà Modunjọ herbal drink abó tilẹ̀ fẹ́ jẹ́ onígbọ̀wọ́ ètò wa kàn sí wa ní abala àríwísí. mo lérò wípé ti rí ẹ̀kọ́ kan àbí òmíràn kọ́ lórí òwe àti àlọ́ àpamọ̀. tí o bá ní ọjà àbí bòmíràn tí o fẹ́ kí a wá kàn sí wa ní abala àríwísí. a ò ní rí jù báyìí lọ lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú. ó dìgbà kan náà.